Dédé àsìkò ìwò bí tẹ́ ti ń gbọ́ mi lé lóko tàbí lẹ́yìn òde jẹ́ kí á gbàdúrà bàbá wa olùfẹ́ wa wọn aṣẹ́yìn lọ́ba gbẹ̀ngà fún àánú àtọ́jú rere ńlá láti àrígbà láti rí ọjọ́ àbámẹ́ta mìíràn nínú oṣù oore ọ̀fẹ́ onílọ́pọ̀ méjì. A gbàdúrà wípé gbogbo àbárere tí ẹ ní fún wa lẹ́yìn Olúwa yóò wá jẹ́ kó wá sí ìmúṣẹ èyí tí a pàápàá ní fún ara wa ẹ ò fún wa ní oore ọ̀fẹ́ okun àti agbára láti jẹ́ kó wá sí ìmúṣẹ. Ọ̀rọ̀ tí a ó sì gbọ́ lẹ́ni yóò ṣe ayé ọkàn àti ara wa ní rere. A ó jẹ́ olùgbọ́ àti olùṣe ọ̀rọ̀ náà nítorí tí a gbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín. Ìwé ọ̀run ṣíṣí tí a tẹ ọwọ́ olùṣọ́ àgùntàn yín náà kọ Adéjàre Adébóyè kọ ìní ọjọ́ 11 oṣù ìkẹwàá. Àkòrí tí a ó gbéyẹ̀wò lẹ́ni sọ wípé Ọlọ́run kì í ta àwọn olùjọ́sìn tòótọ́ nù. Ọlọ́run kì í ta àwọn olùjọ́sìn tòótọ́ nù. Àmọ́ àkọ́sórí wa nínú ìwé orin Dáfídì orí 5 ẹsẹ̀ ìkeje. Ìwé orin Dáfídì orí 5 ẹsẹ̀ ìkeje ṣùgbọ́n èmi nípa títóbi àánú rẹ èmi yóò wá sínú ilé rẹ ní tọ̀wọ̀tọ̀wọ̀ ni èmi yóò tẹríba sí ìhà tẹ́ḿpìlì mímọ́ rẹ. Ìgbà tí a mú bíbélì kíkà wa nínú ìwé Mátíù orí 8 ẹsẹ̀ ìkíní dé ìkẹrin ẹsẹ̀ ìkejì dé ìkẹrin. Ìwé Mátíù orí 8 ẹsẹ̀ ìkejì dé ìkẹrin. Sì wò ó, adẹ́tẹ̀ kan wá ó tẹríba fún un ó wí pé Olúwa bí ìwọ bá fẹ́ ìwọ lè sọ mí di mímọ́. Jésù na ọwọ́ rẹ̀ ó fi bà á ó wí pé mo fẹ́ ìwọ di mímọ́. Lójú ẹsẹ̀ ó di mímọ́. Jésù wí fún un pé wò ó má ṣe sọ fún ẹnikẹ́ni o ṣùgbọ́n máa bá ọ̀nà rẹ lọ fi ara rẹ hàn fún àwọn àlùfáà kí o sì fi ẹ̀bùn tí Mósè pa láṣẹ ní ẹ̀rí fún wọn. Wàyí ẹ tẹ́tí bẹ̀rẹ̀ jẹ́ láti gbọ́ ohun tí olùṣọ́ àgùntàn yín náà kọ Adéjàre Adébóyè ní fún wa lẹ́ni ọjọ́ àbámẹ́ta. Nínú Mátíù orí 15 ẹsẹ̀ 21 títí dé 32. Nígbà tí obìnrin Kénáánì kan wá sí ọ̀dọ̀ Jésù láti bẹ̀ fún láti tú ọmọ rẹ̀ sílẹ̀ kúrò lọ́wọ́ èṣù, ó wá pẹ̀lú ìjọsìn. Mo gbàgbọ́ pé ìjọsìn rẹ̀ tó jẹ́ òtítọ́ àti ìgbàgbọ́ rẹ̀ nínú Jésù Kristi ni ó mú gba ìyanu tí ó béèrè fún. Ibi bíbélì kíkà wa tòní, adẹ́tẹ̀ kan wá sọ́dọ̀ Jésù ó sì jọ́sìn fún un. Jésù fi ọwọ́ tọ́ ó sì sọ̀rọ̀ ìlera sí i. Ìjọsìn rẹ̀ fa àfọwọ́tọ́ láti ọ̀dọ̀ Jésù. Ipò ọkùnrin náà jẹ́ àìnírètí títí di ìgbà tí ó pàdé Jésù tí ó sì jọ́sìn fún un. Ó tẹríba gẹ́gẹ́ bí adẹ́tẹ̀ lẹ́yìn ìjọsìn fún Jésù àmọ́ ṣá nígbà tí ó jọ́sìn tán ni ó dìde a sì sọ ọ́ di pípé. Ìjọsìn yóò sọ ọ́ di olùgbà ìfọwọ́tọ́ Ọlọ́run. Nígbà tí Ọlọ́run bá sì fọwọ́tọ́ ẹnìkan ayé ẹni bẹ́ẹ̀ ó máa yí padà sí rere ni o. Nínú ìwé Jòhánù orí 4 ẹsẹ̀ 17. Ṣùgbọ́n àkókò ń bọ̀ ó sì dé tán nísinsìnyí nígbà tí àwọn olùjọ́sìn òótọ́ yóò máa sin Baba nínú ẹ̀mí àti ní òtítọ́ nítorí irú wọn ni Baba ń wá o kí wọ́n máa sin òun. Ọlọ́run ò wá àwọn olùjọ́sìn apá kan o. Dípò rẹ̀ ó ń wá àwọn tí yóò sọ ìjọsìn di ìgbé ayé wọn. Ó ń fẹ́ àwọn tí yóò máa tẹ̀síwájú láti fọ́ ìgò òróró alabásítà wọn tí wọn yóò sì da òórùn dídùn ìjọsìn wọn sí i lára. Ìwé Máàkù orí 14 ẹsẹ̀ 3. Nígbà tí o bá sin Ọlọ́run ó yẹ kí o fi gbogbo ọkàn rẹ sìn ín. Kò ní í ṣe pẹ̀lú ohun tí o lè rí gbà lọ́dọ̀ rẹ̀ nìkan o. Ó ṣe pẹ̀lú ẹni tí Ọlọ́run jẹ́. Nígbà tí o bá sọ Ọlọ́run di àárín gbogbo ayé rẹ tí o sì ń mú inú rẹ̀ dùn nínú ìjọsìn rẹ kò ní fa ohun kankan sẹ́yìn ní ọ̀dọ̀ rẹ̀. Tí mo ti sábà máa ń sọ fún àwọn ọmọ mi pé ènìyàn mìíràn lè rí ìyanu tó ń ṣẹlẹ̀ ní agbègbè wọn ṣùgbọ́n àwọn olùjọ́sìn máa ń ní ìrírí ìyanu nínú ayé wọn ni. Nígbà tí o bá jẹ́ olùjọ́sìn, àwọn ẹ̀rí tí o ti kà nínú ìwé mímọ́ àti ohun tí ò ń gbọ́ yóò di ìrírí fún ọ ní ojoojúmọ́. Nígbàkúgbà tí olùjọ́sìn òtítọ́ bá gbàdúrà, Ọlọ́run máa ń yára láti fèsì ni o. Nígbà tí o bá ń jọ́sìn, àwọn ẹ̀mí èṣù máa ń sá kúrò lọ́dọ̀ rẹ nítorí pé wọn kò lè dúró níbi tí Ọlọ́run wà o. Èyí ni àlàyé fún ohun tó ṣẹlẹ̀ nínú ìwé Sámúẹ́lì kínní
orí ìkẹrìndínlógún ẹsẹ̀ ìkẹtàléníogún. Ó sì ṣe nígbà tí ẹ̀mí búburú láti ọ̀dọ̀ Ọlọ́run bá bà lé Sọ́ọ̀lù, Dáfídì a sì fi ọwọ́ rẹ̀ kọrin lára dùùrù, òun a sì sá fún Sọ́ọ̀lù, ara rẹ̀ sì dá, ẹ̀mí búburú náà a sì fi sílẹ̀. Olùfẹ́, gbé ìgbé ayé mímọ́ o, kí o sì lo àkókò tó péye nínú ìjọsìn fún Ọlọ́run ní gbogbo ọjọ́ ayé rẹ, nítorí ẹni tí Ọlọ́run jẹ́, kì í ṣe nítorí ohun tí o fẹ́ gbà lọ́wọ́ rẹ̀ nìkan o. Nígbà tí èyí bá di ìgbésí ayé rẹ, wàá rí i pé ó ń ṣe ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ ìyanu ńlá nínú ayé rẹ. Kókó ọ̀rọ̀ àgbéyẹ̀wò: ṣé ò ń lo àkókò tó péye láti jọ́sìn fún Ọlọ́run lójoojúmọ́ bí? Ẹ̀já sọ pé bàbá mi, Ọlọ́run olóore ọ̀fẹ́ láti máa jọ́sìn fún ọ ní gbogbo ìgbà àti àkókò. Yọ̀ǹda rẹ fún mi kí n lè máa pè ọ́, kí n máa wá ọ, kí n máa jọ́sìn fún ọ, kí n sì lè máa fi ayé mi sìn ọ́ ní gbogbo ìgbà. Ọlọ́run yóò sì ṣe bẹ́ẹ̀ fún wa ní orúkọ Jésù. Olúwabùkọ́lá Ayako ní orúkọ mi o. Ẹ máa bá mi like, ẹ máa share, ẹ máa comment nípa ẹ̀ kí àwọn èèyàn kí wọ́n lè jẹ àǹfààní Ọ̀run Ṣíṣí Yorùbá. Ẹ ṣé tí ẹ̀ ń tẹ́tí sí Ọ̀run Ṣíṣí Yorùbá. Ọlọ́run Olódùmarè yóò tẹ́tí sí igbe àti ẹ̀bẹ̀ yín náà. Àmín. Ó dàbọ̀.